kodi kálukú mú hujja tí ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ wá àmọ́ gbólóhùn pé bàbá bú Sohabah bàbá ò bú Sohabah kéèyàn wá dìde kó jẹun tán kíyàwó rẹ̀ ó dáná fún tán kó wá jẹ kó má ti ìsìnwọ́ kó wá bọ́ sí mídíà pẹ̀lú ọwọ́ epo tọ́dọ̀ títí ìsìnwọ́ nísìnyí tó ń ta yín kó máa pé àwọn mùdírù ní ń ba ìsìlámù jẹ́ múlẹ̀ ẹni ó lè sinwọ́ náà tó wá sinwọ́ tó fọṣẹ fọ kó wá fi ọwọ́ ń bọ ojú rẹ̀ kó lajú. Babalagege ti sọ yín ń kalẹ̀ ẹ wá lọ mú kílípù wá tí Babalagege ti bú sàábì kan ẹ wo àbùsí àmàkọ́ọ́lẹ̀ tíra tó wà tí kó wá náà sì gba àkídà wọn pé ìyá ànábì àti bàbá ànábì ọwọ́ náà a sì ń ka yín wọn káàkiri ayé táwọn àfọ̀ní ẹ má wí bẹ́ẹ̀ má ẹ má wí bẹ́ẹ̀ má ẹ já gbẹ́nu kó ń bẹ̀ wọn sọ wọn tó ń gbé ńgbà náà kò sí mọ́ Markaz àwọn tí ń fi máa takò wá tá a jọ ń takora wa wọn ọmọ Markaz náà ni ọmọ inú ilé kan náà ni so èyí ń ọ̀kan ọpẹ́ kan nìyí ń wípé sáwọn ọmọ Markaz náà ni wọn ṣẹ̀ṣẹ̀ kéwù sí Ádámà náà ni èyí ń náà ó tún da ẹnu èébú nìkan la fẹ́ kónkó wa ó kó ìmọ̀ tí ń bá ń bẹ liyati kullu wahidin minhum ma indahu minal hujaj kodi kálukú mú hujja tí ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ wá àmọ́ gbólóhùn pé bàbá bú Sohabah bàbá ò bú Sohabah ọ̀kan nú àwọn àfáà ibn Mubarak òun ló kọ orin yìí wípé ìnímùrùhù laysa fi dinil gamisihi ìnímùrùhù èèyàn kan lèmi ibn Mubarak lọ́kọ laysa fi dini legalisi ilinu olóhùn ọ̀rọ̀ tó bá ti kan ọ̀rọ̀ pé èèyàn fẹ́ wú ẹ̀sìn bàbá kéèyàn wá dìde kó jẹun tán kíyàwó rẹ̀ ó dáná fún tán kó wá jẹ kó má ti ìsìnwọ́ kó wá bọ́ sí mídíà pẹ̀lú ọwọ́ epo tọ́dọ̀ títí ìsìnwọ́ nísìnyí tó ń ta yín kó máa pé àwọn mùdírù ní ń ba ìsìlámù jẹ́ múlẹ̀ ẹni ó lè sinwọ́ náà tó wá sinwọ́ tó fọṣẹ fọ kó wá fi ọwọ́ ń bọ ojú rẹ̀ kó lajú yọ yàjú dáadáa yọ bá wípé bàbá mùdírù ń tún ẹ̀sìn ṣe ni líle tẹ́ ẹ lé lọ́fà tí bàbá fi ń bá yín jà tẹ́ ẹ bá ti rọ̀ nísìnyí pé gbogbo ọ̀ dàkẹ́ ó lóun ò ní fún akẹ́nìkan ba ẹ̀sìn jẹ́ o. Fala asubu Ababakiri wala Umara. Wo nke go lo nkin wo hozim. Inni muru laysa fi dinika. Ṣé torí pé wà lọ́dọ̀ bube ẹ ti fún lóúnjẹ ni. Walastu ala al-islam ta'ana Ibn Mubarak ló wí bẹ́ẹ̀. Ọlọ́run ò ní fẹ́ nu àtẹ́gùn Islam. Òun ò ní ròyìn Islam ní ròyìn tí ọ̀dá gbogbo tí wọ́n fi ń ròyìn Islam yẹn gbogbo tí ọ̀dá ni bàbá ń wípé ẹjúlẹ̀ eléyìí ò gbọ́dọ̀ sínú kútùbù sẹ́hà kò gbọ́dọ̀ sínú sọ àìmọye àdín sọ Bukhari táwọn àfáà takò àtà Abu Hurairah Abdullahi ibn Abbas ó takò Abu Hurairah nígbà tábù Hurairah ń bẹ tábù Hurairah ní ànábì sọ pé man hamala janazatan falyatawadda ẹni ó bá gbé òkú tó bá wọn gbé òkú Abu Hurairah ní ànábì ní kó lọ lè sàlùwàlá Ibn Abbas ní kó gbẹ́nu sọ́hùn ànábì ó sọ bẹ́ẹ̀ ó sì ń bá díìsì wá fi ná kọ́dà rẹ̀ àwọn sàábé náà máa ná kídù ara wọn àwọn kọ́dù wà nù wọn ó tó di pé àdíìsì kí ló bí àdíìsì tó fi di al-jarh wa ta'dil àwọn kan jàráhà rẹ̀ àwọn kan sì àdálà rẹ̀ ó ti yé a ní udulu a ní àwọn ruwatu siqat gbogbo ẹ̀tẹ́ ìyá amára yín lọ́wọ́ hun báwọn eléyìí ni síkọ̀ ókè bí bàbá bá wá sọ ọ̀rọ̀ kan tọ́rọ̀ ní ọ̀bá yé wa a wádìí lọ náà ká tó padà wá bí i dànù àbí ká tẹ́wọ́ gbà ẹlòmí ò ní wádìí yóò kàn bóde yóò sì má bí ìbùlọ náà ni a máa wá sọ rádaràdà àtẹni tí ò kéwù àtàláì màkàn àwọn tó jẹ́ onímọ̀ ń bẹ nínú àwọn sàlàfíà tó já sí wípé ìmọ̀ làwọn náà máa kó wá irú àwọn yìí wọ́n ẹ̀ ti rí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n máa yí nǹkan wọn àmì ìtẹ́ bá ti rí tí máa ti ranjú kọ̀lẹ́ rínú so ìwà máa fi ẹnu gún Islam òun làwọ́ ọgbà làwọn náà fi ń kojú wọn wípé ìtẹ́ ń gbé wáyé ọ̀jọ̀ra àwọn aláì kò síjà láàrin sàlàfíà àti sùfíà kò síjà òhun jájì ní mbẹ ẹni wọ́n bá sọ ọ́ dìjà àwọn kọ̀ mọ́ tó gbé lọ́wọ́ nù ni àbá Abdul Mubarak wa ni láàṣùbù Ababakiri Ọlọ́run ò ní bàbá wọn bú Abubakiri láyé òun ò sì ní bá wọn bú Sayyidina Umar wàlánà àṣùbà màásàláyé Ọlọ́run wá sọ lọ́dọ̀ Ọlọ́run ò ní bá wọn bú Usmanu láyé wàlábùnà àmì Rasulillah ń bọ̀
nígbà tí ń dá kọ àwọn sàábé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀la kọ máa wọn lérí nígbà tó débi Sayyidina Ali kò lè lákọ máa lè lérí walabna ammi rasulillahi asitumuhu Ọlọ́run ò ní bá wọn bú ọmọ ẹ̀gbọ́n bàbá nàbí ata ulabasa ta ata turba akibana títí tí wọ́n fi gbé wọn sínú sàréè èyí náà ni Babalagege náà ń wí fáyé Babalagege ń wí pé la asubbu Ababakiri wala Umara walan asubba ma'asallahi Usmana walabna ammi rasulillahi astumu'u ata ulabasa tahta turba akibana Babalagege ti sọ yín kalẹ̀ ẹ wá lọ mú kílípù wá tí Babalagege ti bú sàábì kan tẹbi nù àkọọ́lẹ̀ ni wọ́n ti ń kà nígbà tí wọ́n fẹ́ kà fáyé ẹ dákun jàmá èéṣe tí wọ́n kọ́ọ́lẹ̀ ẹ wá kọ́ọ́lẹ̀ tán ẹ ń wí pé alikafu amma shajara bainahum láàrin àwọn sàábé àwọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin wọn àti fìtínà tí ń ṣẹlẹ̀ àti wàhálà tí ń ṣẹlẹ̀ àwọn àfa àwọn ulama usalafiya àwọn ni adé máa bẹ́ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ sọ wípé Muawiya ọlọ́wọ́ nù kú àwọn fámílì ànábì ọlọ́wọ́ nù kú àlì wípé Muawiya ọlọ́wọ́ nù kú Hasan wípé Muawiya ọlọ́wọ́ nù kú ọmọ rẹ̀ lọ́wọ́ nù kú Uzay Yasidu ọmọ ẹ̀ wọ́n á ní gbogbo fìtínà àwọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Àlí pẹ̀lú Muawiya tó bí gasu wákàtú sọ̀fẹ́ wákàtú Jamal ẹ wo iye ọmọ ogun tó kú mbẹ bayna Sayyidina Ali wa Muawiya ẹ wo iye mùsùlùmí tó kú lérí ogun yìí lẹ́yìn Ànábì kí ló fà èmi ní jọ̀gá ìwọ ló jọ̀gá ẹ wo wàhálà tó ṣẹlẹ̀ mbẹ ó mú ọwà nù tó pín ìsìlámù dùn ní wàhálà ló pín ìsìlámù yẹlẹyẹlẹ Wallahi alayhi ajma'in dáadáa ni wọ́n ṣe torí wọ́n bí Sayyidina Ali gbé gbogbo àwọn tó kú àtàwọn tí wọ́n pààyàn sógun bóun gbogbo wọn Sayyidina Ali ní gbogbo wọn náà àlìjánnà náà ni wọ́n lọ oníkọ̀ọ́sẹ́ni tí ó wọ̀ náà nù wa tòun ti wàhálà ọ̀hún náà ṣe àmọ́ kí ni wọ́n kọ́lẹ̀ ebi tí wọ́n bá kọ́lẹ̀ àkúkú ní mà èyí ṣe tán kọ́lẹ̀ fún wa ká lè dé bá bàbá bá wa kà sọ bóòlù àwọn ọmọ tí ń kéwú lọ́wọ́ bóòlù àwọn náà ó ṣe nímọ̀ ilé kéwú láàyè ni wọ́n sì gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ èèyàn ṣe wá kẹ́kọ̀ọ́ tí di ọ̀rọ̀ tẹ́ ní káfọwọ́ bò it's like bí ìgbà tí awó ń bẹnu Islam kò ìsáwó yà yìí bí dáadáa bá ṣẹlẹ̀ láàásọ̀ lọ́dọ̀ àwọn sàhábà bí kejì náà bá ṣẹlẹ̀ àásọ̀ torí gbogbo ẹ̀ náà la fẹ́ mú wá síbẹ̀ ẹ wo àbùsí àwọn ìyá tó bí ànábì àti bàbá tó bí ànábì níbo làwọn méjèèjì wà sí àwọn sàábì ànábì tó pọ́síbù kọ́dà àwọn ulama sàlàfíà àwọn àfáà sàlàfí wọ́n ní àwọn sàábé fálù lọ́dọ̀ ànábì jù yá àti bàbá rẹ̀ lọ wọ́n sọ bẹ́ẹ̀ àwa dáyìn wọn padà sí wọn lẹ́nu wípé kò pọ́síbù àwa la gbọ́dọ̀ jẹ́ ká nábì ó fálù lẹ́mìí wa jù yá àti bàbá wa lọ sàábé ló gbọ́dọ̀ jẹ́ ànábì ó fálù lẹ́mìí wọn jù yá àti bàbá rẹ̀ lọ ànábì ó gbọ́dọ̀ fálù ẹ̀dá kan jù yá àti bàbá tiẹ̀ lọ àmọ́ àwọn ẹ̀dá gbọ́dọ̀ fálù ànábì jù yá àti bàbá tiwa lọ sáwọn ìyá àwọn sàábé jù yá ànábì àti bàbá rẹ̀ lọ ni wọn ò jùlọ káwọn sàwọn wọn sì kọ́lẹ̀ nù tíra pé ìyá ànábì àti bàbá rẹ̀ ń bẹ nù náà àlàfíà náà sì gbà bẹ́ẹ̀ wọ́n wá ní Abubakiri ni o àwọn àti Umaru àwọn ni wọ́n dá òkú ànábì dó tí wọ́n ètè sí tí wọ́n fi ń jà lórí wọ́n fi ń ṣètò lórí bá a ṣe jẹ khalifa lẹ́yìn ànábì èyí wọn ló di èébú wípé bàbá ń bú ànábì àmọ́ kọ́lẹ̀ tíra tó wà tí kó wá náà sì gba àkídà wọn pé ìyá ànábì àti bàbá ànábì ọwọ́ náà a sì ń ka yíwọn káàkiri ayé táwọn àfọ ní ẹ má wí bẹ́ẹ̀ má ẹ jẹ́ agbẹ́nu kó ń bẹ̀ wọn sọ a sì wá ní sọ̀rọ̀ àwọn sàhábà a sọ a sì bú wọn kò sí èbú mbẹ ọ̀dà mọ́ èmi wá ń dá padà lónìí wípé ìyá ànábì àti bàbá ànábì Babalagege rẹ̀ ọlọ́run jẹ́ àríyìn pẹ́ gbogbo àwọn àfà àwọn Shia tá àwọn sọ yìí wọ́n bẹ nínú àwọn tó dìfẹ́ǹdì ìyá ànábì àti bàbá rẹ̀ àwọn ń tàṣọ wúfù wọ́n dìfẹ́ǹdì ìyá ànábì àti bàbá rẹ̀ àmọ́ àwọn sàlàfíà gbà wípé kọ́dẹ̀ ní tí ó bá tún gba àkídà pé ìyá ànábì ọwọ́ náà wọ́n tún ní kèfèrí ló ń tọ̀ tẹ́ ìfẹ́ ànábì nìyẹn àbí ètò ànábì ọlá ànábì ní istazantu rabbi an yaghfira li ummi falamu yazanli ànábì ní mo wá yọ̀ǹda lọ́dọ̀ bàbá lọ́dọ̀ Ọlọ́run pé kó fẹ́rí jìn ìyá mi Ọlọ́run ní kò sí òun ò ní yọ̀ǹda fún ọkọ tọrọ àforíjì an astaghfira li ummi Ọlọ́run jẹ́ mo fẹ́ tọrọ àforíjì fún ìyá mi Ọlọ́run ní ò sí wastanzantuhu an azura qaburaha fa azinali mo wá yọ̀ǹda pé tó bá ti máa pé òun ní jẹ́ ń tọrọ àforíjì fún sá yọ̀ǹda fún mi kí n máa lọ bẹ sàárè rẹ̀ wò Ọlọ́run ni mo yọ̀ǹda èyí hùn àmọ́ má tọrọ àforíjì tó bá débẹ̀ àwọn àfáà àwọn tí wọ́n jàráhà hadith
wọ́n ní kábìlà akáyì wo àdísì ìpádìsì ń sómúlà akáyì wá tọ́gbọ̀dọ̀ já nàbì ní ọ̀sọ̀rú ẹ̀ léyìí tó já sí wípé inú sẹ̀ríà inú súnnà àti inú al-Qur'an èyí tí bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run kọ̀ fún mùsùlùmí láti lọ lè bẹ sàárè kèfèrí wò kọ́sìm sàárè kèfèrí àgbọ̀dọ̀ kò sínú tá a gbọ́dọ̀ síyára nínú Islam yóò sì wá yọ̀ǹda fún nàbì tó mà náà ká síyára sàárè kèfèrí láti síyára sàyè ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bá ń jẹ́ kèfèrí ibi tẹ́ ti mọ̀ wípé ibi tẹ́ ti mọ̀ pé àdìsí yẹn la asila lahu aya kọ́ ìwọ́n bọ̀ wá mú aya wá ẹlẹ́ẹ̀kejì ẹnìkan wá bá nàbì ó ní ya Rasulallah aina abi bàbá àwọn tó kú yìí ń bọ́ ní lọ anábì ní finnar anábì nínú náà ní lọ àdìsí náà nùfà sì jàlérí èyí ẹ wá ń jàlérí pé wọ́n bú sàhábà ṣé sàhábà tó ànábì ni wàlẹ́ alùkù wa kò sí èbú kankan tàrí mẹ́ gbogbo àwọn àfa àtàwọn àfa ara wa náà àwọn tó jẹ́ tá ń jẹun súnfì kan náà ó ti wà wọn ẹgbẹ́ tó bá kókò bókòbò yẹn mọ́ tẹ́ fi dìfẹ́ndì ara yìí bàbá yìí náà ní gbà yín lẹ̀ ó ti ọwá ní ìgbà tí ń lọ falamma qada ìgbà tí ń lọ ńgbà parí tán tí ń lọ anábì ọ̀dà áhù rasul anábì ní inna abaka inna abi wa abaka finnar àti bàbá mi àti bàbá rẹ̀ inú náà ni wọ́n wà àwọn àfáà aládìísì táwọn fẹ́ yọ anábì kú ònú wàhálà táwọn kèfèrí ọmọ ní anábì tẹ́ ń pariwo òun ga yí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ nínú náà ibò òun náà ló wí bẹ́ẹ̀ tí wọ́n máa wí bẹ́ẹ̀ tí wọ́n máa parọ́ ẹ̀ ma wọ́n ládìísì yìí náà anábì kọ àdìísì anábì kọ ọ̀dà àtọ́bá jẹ́ pé lánàbì lórí tẹ́ẹ̀sì mùsánàdù tí ọlálàáfíà wá fún ọ̀dà wa wá ń sọ fún yín wípé kẹlma abu tutlaqu kẹlmatul ab ala al-am kẹlma bàbá abu bàbá wálìdù bàbá abu bàbá bàwọ́lọ́jìkù ní wálìdù ẹni tó bíyàn nú fún rẹ̀ wálìdù lárúbáwó lò tí lárúbáwá bá lọ abu ó lè jẹ́ ọ̀nkùl àbúrò bàbá àbí kọjá gbọ́n bàbá tọ́ba ní nà àbí wá àbá kàfin náà bóyá Abu Tọ́líbì ní wíhun kìí ṣe bàbá rẹ̀ gẹ́gẹ́ tó bí ọgbọ́ wọn ní bẹ́ẹ̀ bá lẹ́gbà pé sànàbì ló wíbẹ̀ ọ̀dà kìí ṣe Abu bàbá rẹ̀ kọ́ ọba yẹ kí bàbá rẹ̀ ní Wálúdù ní ó lò ẹ̀tún parẹ́ bàbá nàbì ò sí nù ná. so inú àwọn àfà tí wọ́n wá dá sí ọ̀rọ̀ bàbá nàbì àti ìyá nàbì Ibn Taymiyyah mbẹ́mbẹ́ tó dá sí ó ní àwọn tí wọ́n bá kú ní fatara tán bẹ ní tán jẹ́ alòlù fatara anábì kan ti lọ tán anábì mi ò tí ì dé láàrin pa òjíṣẹ́ mi ò tí ì dé ó ti bá wọn gbogbo ẹni ó bá kú lásìkò náà kò gbọdọ̀ sí nínú náà á dájọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìwà tó bá wù láyé lọ́lọ́run ó fi dájọ́ iná àbálẹ̀ jẹ́nà fún alòlù fatara ni bàbá àtìyá rẹ̀ toró jíṣẹ́ rìsálà kankan ò tí ì dé anábì tí ó jíṣẹ́ fún wọn gan kì í di anábì kò bá bàbá kò gbọ́njúmọ̀ yá ó ti bá Ibn Taymiyyah ẹ lọ wo fatawa rẹ̀ òun náà dájọ́ lérí wípé ìyá ànábì àti bàbá ànábì ò ní wọná àyà tí wọ́n sì fi dájọ́ rẹ̀ ní àyà tí ń pè wa ma kunna mu'azzibin hatta nab'atha rasula àyà eléyìí ń da káfí ṣe ẹ̀rí ju iná àbí wà àbá kàfí náà rí lọ ọlọ́run láà ní fi ìyà jẹ nìkan tó bá kú àfi ká gbójíṣẹ́ dìde fún tó bá wá jíṣẹ́ tí ó bá gbà ìgbà wọn ni ó tó jìyà ẹni tí wọn ò ránṣẹ́ sí tí ó gbọ́ rìsáàlà kan báwo ni ó ṣe jìyà tí ó máa pé ìsìlámù kan bẹ̀mẹ̀ lé tí ó bá wọn ṣe àwọn ọtún dájú èyí hùn náà bẹ́ kí là ń kó kọ rẹ̀ àfá al-Khatib al-Baghdadi al-Hafiz al-Khatib al-Baghdadi ó wá sọ ọ̀rọ̀ kan òun mọ́ fẹ́ kí gbogbo àwọn ọmọ ìyàwó ọmọ lọlé gbogbo àwọn àfọ́ ọmọ lọlé wò ó ní ìdárọ̀ wa adh-dhikotul ma'mun àwọn tí wọ́n ní díkọ̀ àwọn alùdíkọ̀ àwọn tí wọ́n máa gbà àdísì wá tání àwọn eléyìí gbogbo nǹkan ló pé sára wọn táa fi lè gba àdísì àwọn ṣùrútù táa fi pé nǹkan ó pé sára ẹ̀ tí wọ́n bá wá gba àdísì wá àwọn eléyìí ò ní gba àdísì ká kẹfí sí wọn wọ́n ní tí wọ́n bá gba àdísì wá ó ti yé báwọn wọ́n wá gba àdísì yẹn wá muttasilal isnad àdísì yẹn sì ní sánàdì tó lálàáfíà onirudal umur an yukhalifa alkitab awi zunnati almutawatira tí ọ̀rọ̀ yìí bá ti ọ̀rọ̀ tí wọ́n gbà wá yẹn tó bá ti yapa sí ntin benu alquran àbí ntojo sunna nabi tí matinu rẹ̀ wọ́n jọra wọn pẹ̀lú ẹ̀ ó ní ada hadisi wọn padà bó ti léwu ó ti bá wọn fali na'rifu anna alhadith la asla lahu kama pé hadisi wọn lẹ́sẹ̀ ńlẹ̀ hadisi bàbá anabi àti ya anabi ọwọ́ náà kò lẹ́sẹ̀ ńlẹ̀
lérí àdìsí yẹn bí yẹn bá wá sọ wọn ní túláàsì àbí kásá gbà bẹ̀ ni ńgbà ẹ̀ lè mẹ́sàn yìí ń jáde èsì tá à ní mẹ́sàn ọ̀rọ̀ àwọn sàhábà ibi tàríìkì ni àbí bẹ́ẹ̀ kọ́ ebi ìtàn ni àbí ká mẹ́sàn rẹ̀ jáde náà wọ́n ké ńléwé sẹ́ẹ̀ ké ńléwé àfà yìí ọ̀rọ̀ àwọn sàhábà gbogbo àwọ̀ tọ́sẹ̀ láàrin wọn níjọ́ tá nábì ti kú gbogbo ẹ̀ wọ́n abẹ́ ẹ̀ máa ké ńléwé ni wọ́n ka University of Islamic Study gbogbo ẹ̀ ni wọ́n kọ́ àwọn ọmọléèwé èyí ṣe tí bàbá Mudiru ń kọ́ gbogbo ayé tí kò wá láwọn ò ní gbà